Kí lọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe? Ẹ wò ayé ti kọjá àmì tá a fi ṣe. Obìnrin kan rèé tí ń lùlù gbágbáágbá, tí ń lù tí ń lù tí ń dùn tí ń dún. Ẹ wo àrà ọ̀tọ̀ tí ọmọbìnrin tí ń fi ìlù jáàsì tí ń fi dá. Ilé ìjọsìn kan lobìnrin kan ti ń lo bẹ́ẹ̀ rí ọwọ́ rẹ̀ ní ń kù lálá ní ń kù lólò yìí. Ọlọ́run ó ṣàánú wa. Nǹkan ti yàtọ̀ ọ wà pé ara rẹ lóbìnrin ilé ṣe sọ́kùnrin lèmi ni. Obìnrin kan ní ń lùlù gbágbá yìí. Ó sí ní tí ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe. Ẹnìkan ní sóbìnrin lè gbẹ́ kànga ni. Obìnrin mi agbára tí ń bẹ lápá wọn Ọlọ́run ni ó ṣàánú wa. Elédùmarè ó fún wa lọ́pọlọ bákan náà ká lò dáadáa. A kí obìnrin yìí ó kú iṣẹ́ takuntakun ní í ṣe. Ìwọ bọ́ọ̀ bá jóbìnrin náà ìwọ náà lè mọ gbìyànjú irú nǹkan báyìí o. Bọ́ọ̀ bá tiẹ̀ ti wá gbìyànjú ọ̀nà tí àwọn èèyàn ó fi máa dá ọmọ lára ọ̀tọ̀ bá ti róbìnrin tí ń lùlù tí ń lu gángan bẹ́ẹ̀ là lélẹ̀ tí ń fọn kínní. Nǹkan ti kú òǹbẹ tàná. Ẹ ǹlẹ́ o Yorùbá Report náà ni. Yorùbá Report náà ni ẹ dákun ẹ subscribe ẹ máa share fídíò wa ẹ sì máa tẹ̀lé wa fáwọn ìròyìn oríṣiríṣi. Ẹ ǹlẹ́ o.